òdodo ọ̀rọ̀. Ẹ̀rí pé lẹ́nu mẹ́ta yìí ń tọ́jẹ́ mọ́ ọ̀rọ̀ pé à ń fa wàhálà ẹ̀sìn à ń búra wa ní ìsọ̀rọ̀ lórí ẹ̀. Mo ti bẹ́lẹ̀dà Elédùmarè dámọ́jẹ̀mí pé ń tọ́jẹ́ mọ́ bẹ́ẹ̀. Torí pé ìdí ni pé mo ṣàkíyèsí gangan pé kọ́lọ́mọ̀jà fi oríran wa pìtàn pé àwa náà sì lórí wọn kan báyìí nígbà kan báyìí kọ́lọ́mọ̀jà ọ̀sẹ̀lẹ̀ sí àǹlẹ̀ Yorùbá. Ìdí tí mo sọ léyìí ni pé mo lọ sílé ìfowópamọ́ kan mo wá fẹ́ wọlé. Mo ti wá wọlé síbẹ̀ ẹni tí mo fẹ́ bá sọ̀rọ̀ ọmọ Yorùbá ni ó lọ́ba da èdè Gẹ̀ẹ́sì bò látọ̀rọ̀ ọ̀sà da gbogbo ẹ̀bù lẹ̀ kí ló ṣẹlẹ̀ kí ló dé. Arábìnrin kí ni gọ̀ǹbọ̀ ní lójú rẹ̀ yìí ó ṣe adúlógún tó wá da gbogbo ẹ̀bù lẹ̀ ìṣèdí abínibí rẹ̀ lọ́ba yarí ẹni pé ọ̀gbọ́ èdè Yorùbá. Èmi náà bá jókòó mo bá fọ́ bú kẹ̀ nígbà yá ló ní àfa àkìlẹ̀ fẹ́ níbo ilé afọkọsẹ́lẹ̀ tẹ̀ ń jẹ́ lámúdọ̀bí ọmọ Yorùbá ni ẹnu mọ̀ ṣe báyìí mọ̀ kí mo tún afájọ sọ̀rọ̀ inú ọbọ̀ bá sọ̀rọ̀ gbẹ́pẹ́ wọ́n ṣe dé wá nǹkan kan inú ẹ̀dùn gan wọ́n wá ní kì í ṣẹ́jú àwọn pé òfin ibi iṣẹ́ àwọn ni òfin iṣẹ́ yín ló ní ẹ má sọ Yorùbá àkọ́kọ́ nù ẹ̀kejì wá ní pé mo wá rántí kankan nígbà tí mo wà nílé ẹ̀kọ́ wọ́n máa sọ kí nìkan pé fanakula mo wá rúlọ rẹ̀ kí mo dáná èdè abínibí ni èdè bàbá mi ní fanakula èdè elédè wọ́n lè gbọ́dọ̀ sọ èdè mi èdè abínibí ni wọ́n ní gbọ́dọ̀ sọ lórí ilẹ̀ bàbá mi nínú ilé ẹ̀kọ́ táwọn àtọ̀rìn wà gbé wá sórí ilẹ̀ bàbá mi bí wọ́n ní ẹ̀yìn kílẹ̀ yẹn má sọ fanakula èdè wa tẹ́ pé àwọn bàbá wa ló fún ilẹ̀ tẹ́ fi kọ́lé ẹ̀kọ́ yìí ẹ̀wọ́n èdè kí mo kìlọ̀ bẹ̀ ni pé báwọn tí wọ́n kọ́lé tó náà ti wà lábá wọn ní ọbọ̀ sọ Yorùbá lábá náà làwọn náà mọ̀ sọ fúlà èdè lábá làwọn náà mọ̀ sọ fúlà wọn ò ní sọ Yorùbá kí ló dé ẹ̀yin ọmọ Yorùbá la fi ń pè é pé ẹ máa bọ̀ ẹ̀kọ́ tájọ́ máa kọ́ra ní ìsìn ẹ̀kọ́ nípa èdè Yorùbá pọ́nbélé sámú èdè Yorùbá pọ́nbélé láàmú kọ́ra wa àwọn òní ọmọ gbèdé mi òyìn lè gbọ́ èdè mi kọ́ máa sọ ṣùgbọ́n pé wàá gbé gorí èdè Yorùbá nílẹ̀ Yorùbá bíi àní faramọ́mọ́ o kò ní sì ní tí a lọ́n torí pé kí ni tá a bá sọ́ra yọ pa àpà àbádé bíi pé a lọ máa fowó kọ́ èdè wa níbòmíì nígbà tó ọmọ yẹn bá jọ ọmọ Yorùbá tí wọ́n ní tí wọ́n sọ fún ọ pé ẹ̀ka ń bọ ọmọ Yorùbá lè pé kí ni tí mo fẹ́ sẹ̀yọ́ tí wọ́n sọ fún Yorùbá kí mo fẹ́ sẹ̀yọ́ wọ́n sọ fún ọmọ Yorùbá kí mo fẹ́ ṣègbọ̀nsẹ̀ wá bẹ̀rẹ̀ pé please dad what is the meaning of this mo pé sí ẹ mọ̀ pé yọ ọmọ ìdàgbà yọ tako làákà ìpè mo fẹ́ sẹ̀yọ́ mo fẹ́ ṣègbọ̀nsẹ̀ ẹjẹ́ á máa sọ èdè wa kódà ìjìnlẹ̀ Yorùbá pọ́nrán ní ká ẹjẹ́ á máa sọ tí wọ́n bá ní kòkòrò tí ń jẹ́fọ̀ ìdí ẹ̀fọ́ lọ́wọ́ kòkòrò tí ń jẹ́gbà ìdí ìgbà lọ́wọ́ ọmọ Yorùbá ni mo lè mọ̀ túmọ̀ rẹ̀ ẹ dákun tó ń tọ́lọ́run ẹ̀yin ọmọ Yorùbá àfọlódùmarè bẹ̀yìn ẹ̀jẹ̀ ìwúre tí wọ́n bá ní wọ́n ń ṣe ìwúre fún yàn lédè Yorùbá ìwúre àdúrà ní jẹ́ bẹ́ẹ̀ àdúrà tẹ́wọ̀n yẹn kì í ṣe èdè Yorùbá Lárúbáwá ni àdúràwù Lárúbáwá èdè Yorùbá ní tí wọ́n bá fẹ́ sọ pé wọ́n fẹ́ ṣe àdúrà lé Yorùbá ìwúre ní jẹ́ bẹ́ẹ̀ tí wọ́n bá ní àmì èdè Lárúbáwá lámì Lárúbáwá ní ti yọ àmì Lárúbáwá àmì ṣùgbọ́n Yorùbá gángan àṣẹ tí wọ́n bá sọ pé tí wọ́n bá ṣe ìwúre wọ́n bá wúre fún yàn lédè Yorùbá pé wọ́n ní àṣẹ o ìtumọ̀ Yorùbá nù àmì Lárúbáwá ló ní amen òyìnbó ló ní àwọn aláwọ̀ fún ló ní ṣùgbọ́n àṣẹ Yorùbá ló ní pé àṣẹ o ṣùgbọ́n tẹ́ máa ń ṣe àdúrà fún yàn sọ pé àṣẹ wọ́n mọ̀ fojú ìgbà àbílẹ̀ náà ti di kíní ni ẹ dákun afẹ́mọ̀ yẹn nínú àwọn àrùn yìí tó jẹ́ mọ́ ìtọ́ Yorùbá tó jẹ́ mọ́ nǹkan Yorùbá abẹ́rẹ́ sí máa sọ ẹ dákun tó tọ́lọ́ ojú ọmọ Yorùbá èyí tá a fẹ́ mójútó lásìkò èmi yóò sì wà kẹ́jẹ́ ká sọ fún kájọ gbárùkù ti ètò yìí kó lè bá a ṣàǹfààní fún gbọmọ Yorùbá káàkiri àgbáńlá yìí ọ̀rọ̀ ní ojú báyìí lọ́wọ́ ó dàbọ̀.